Some of the bandits will leave Katsina and relocate to Iléṣà in Osun State for mining. Sáà ti kẹran báyìí. Torí tó bá ti kan Jẹ̀ṣà, sí òní kan Fẹ̀, sí òní kan Ìsà Òkè, sí òní kan àwọn ìlú tó wà lágbègbè àwọn ìlú wọ̀nyí. Ìròyìn pàjáwìrì kan lẹ́nìkan tó ń sẹ́ǹdì sí mi ní kọ̀pẹ́kọ̀pẹ́. Wọ́n ní ìkọlù àwọn onísùnmọ̀mí bó wáyé níjọba ìbílẹ̀ Ìtẹ̀síwájú nípínlẹ̀ Ọ̀yọ́. Ìlú tó ń pè ní Kọ̀mù àbí Kọ̀mù ni ìkọlù ọ̀hún ti wáyé. Mo ké pé ẹ kú iṣẹ́ kú àtàárọ̀, àjíǹde arọ́ mọ jẹ́ fún gbogbo wa. A ò ní rí ìbànújẹ́ o láṣẹ Èdùmàrè. A ní rógun ọ̀fọ̀. Èyí tí mo rí ni urgent security alert, armed attack on Kọ̀mù community, Ìtẹ̀síwájú local government area of Oyo State. There is an ongoing ìkọlù in Kọ̀mù community. Àwọn Ajinigbe have entered the community and there is active ìjàkadì ìbọn. Community hunters are currently engaging àwọn oníkọlù but are at ìbẹ̀rù of being overwhelmed. Immediate backup is urgently needed to prevent further casual and public mass abduction. Yóò ní pé kí wọ́n má tún jẹ́ àwọn èèyàn kó rẹpẹtẹ ń bẹ̀. Urgently appeal to the Oyo State government, Nigeria Police Force, Nigeria Army, NSCDC, Àmọ̀tẹ́kùn and other relevant security agencies to deploy immediate tactical support to Kọ̀mù, Ìtẹ̀síwájú local government area. The kidnappers target another school but was averted currently. This is a direct call to avert another ìkọlù. Lives are at risk right now. For verification, family members within the community have confirmed the attack is ongoing. So that is ntí mo rí ń bí tẹ́nìkan send sí mi. Mo mọ̀ pé láti tó 7 ni wọ́n ti send ẹ̀. But unfortunately mo ẹ̀sẹ̀ ń rí ní ìsìn ni. Ìyẹn kọ́ ló gbé mi wá. Eléyìí tó gbé mi wá ni ti ìròyìn tí mo gbọ́ nípa Ìjẹ̀ṣà. Wípé àwọn onísùnmọ̀mí wọ́n dira wọn lókè ọya wọ́n ń bọ̀ níjẹ̀ṣà. Ẹ̀já farabalẹ̀ bí ìyàwó tó fowó ọbẹ̀ dájọ́. Now ńbo ni wọ́n ń bọ̀ níjẹ̀ṣà? Wọ́n ń bọ̀ láwọn ibi tí wọ́n ti ń wa kùsà. Ṣùgbọ́n jàǹdùkú ni wọ́n ti ń gbéra kúrò ní Katsina. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ mí lọ́wọ́, some of the bandits will leave Katsina and relocate to Iléṣà in Osun State for mining. Sáà ti kẹran báyìí. Torí tó bá ti kan Jẹ̀ṣà, sí òní kan Fẹ̀, sí òní kan Ìsà Òkè, sí òní kan àwọn ìlú tó wà lágbègbè àwọn ìlú wọ̀nyí. So a kò lélẹ́yìí kí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Ọlọ́lá jùlọ Nurudeen Adémọ́lá Jackson kí wọ́n tètè ọ̀nbọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ kí wọ́n tètè dé àwọn kalẹ̀ báyìí kí wọ́n mú gbogbo ara kalẹ̀. According to a report, Dr. Bashir Kofi, a social commentator, university teacher, a recently retired lecturer from the School of Business at Ahmadu Bello University, Abu Zaria, after serving for 40 years, has highlighted how the movement of àwọn onísùnmọ̀mí across different parts of Nigeria is strengthening criminal networks and expanding insecurity beyond the north. Wọ́n ti ń gbé ìgbésùnmọ̀mí, wọ́n ti ń ta kọjá òkè ọya tá a nígbàgbọ́ pọ̀ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tínú wa fi ń dùn wípé wọn ò kúkú gbé dọ́dọ̀ wa. Ẹni tí ó bá dẹ̀ gbé nǹkan dọ́dọ̀ wa, a ní láti béèrè lọ́wọ́ ẹ̀. Wọ́n ti gbé dọ́dọ̀ wa báyìí o. So, speaking on the role of the Community Security Initiative, báwa náà ti ń sọ láti ẹjọ́ yìí, pa ní ìdí Community Security Initiative. Bí àwa fúnra lára wa, lálẹ́ ṣẹ́gun ìgbésùnmọ̀mí lọ́dọ̀ wa, ẹ máa kọ́lẹ̀ sẹ́gbẹ́ kan ọkàn yín pé mo wí bẹ́ẹ̀. Ìjọba nìkan ò lè dá ṣe o. Torí pé àwọn orílẹ̀-èdè kan ran àwọn èèyàn yìí lọ́wọ́, àwọn orílẹ̀-èdè kan ṣiṣẹ́ takò jọba. Bàbá débẹ̀, á sọ̀rọ̀ débẹ̀.